àwọn máa lè borí kórì tí èmi túmọ̀ láwọn ti tèmi káwọn borí pàṣẹlẹ̀ káwọn borí àṣekọ́ ọlọ́mọjà pàkókò ṣòfò lóògùn torí làbàtà fún bàbá. gbogbo bí ẹ sí ẹ ṣe o ṣe é gbọ́ ohun tó làwọn wí aláwọ̀ mi ìṣúná ṣe é gbọ́ ohun tó wí ó lẹ́yìn ọ̀gá lèrò pọ̀ jù lábàá ẹ̀ka inú òní ìfújì náíjà ẹ̀yin lẹ jẹ́ orí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ jẹ́ orí bẹ́ẹ̀ ẹ̀yin gangan ni o ẹ̀yin lẹ sọ́pọ̀ ọ̀tí o lábàá ẹ̀ka gbogbo yìí o àtúntẹ̀dá àgbààgbà yìí náà o jọ́sí ìmájì ogé ẹ̀ka sòrò pàtẹ́ máa jí lóhùn rẹ̀ ó ti pọ̀ ọ̀gbọ̀n kí ló máa ṣe o. bí ọlá tí ò falà. tí ò falà kó wá wá nínú. ẹdún jẹ́ ká bàbá iná o lọ́sí máa jù ìyàwó ilé bọ́lá balẹ̀ àlè tó dúdú bẹ́lẹ̀bẹ̀lẹ̀ ìgbà tó máa ó ti gbà alága kí ó wá ṣe o. tó bá jẹ́ rírì eré gọ́fúnà Sàràfà bó jẹ́ rírì gọ́fúnà Sàràfà ogun pẹ́sàtà báwọn tó bá jẹ́ rírì bó jẹ́ rírì bó jẹ́ rírì tó bá jẹ́ ìwúlò ìṣẹ̀lẹ̀ sí o bá sí àwọn dà eré tètè o eré. torí bẹ́ẹ̀ ẹ̀yin mo ní gíftì fún yín jí wá abẹ́ ẹ̀fẹ́ mo ní gíftì fún yín jí wá ṣé kí n mú wá òun rẹ ẹlùlú yé pa epo òògùn gbogbo. àṣẹ gbogbo yóò sùn. ọjọ́ sí yé pa gbogbo yóò sùn. nìyẹn máa so ṣòtò àbí kò tó ṣòtò àbí kò tó ṣòtìtò àbí kò tó orí yá mi o ẹlẹ́dàá mi o afẹ́kọ́bẹ́lá mi o láti ìbára ìjẹ́kọ́ bá mi o. Wà á tún bọ́ náà máa kọ́lé wàrà lẹ̀. Balẹ̀ òsè wà ní mọ́tò. Má jẹ́ kojú, má jẹ́ mọ́ta. Àwọn ṣàkóló dé mọ́ta. Everybody wọ́n láti enjoy ẹ̀rọ bàṣọ. Torí pé a gbọ́dọ̀ regret bá a ṣe wá bí. A gbọ́dọ̀ regret bá a ṣe tẹ̀lé bàṣọ. A gbọ́dọ̀ regret di ìbọn ẹ̀ bó ṣe jẹ́ bàṣọ ní insurance pé làbí insurance bàṣọ. A gbọ́dọ̀ regret a gbọ́dọ̀ ká báwọn ṣe bàṣọ. Pé wọ́n ṣe wọ́n bá a sí láyé òjì mọ́. Pé mo ṣe wọ́n lọ shoes. Mo ṣe wọ́n lọ shoes. Mo ṣe wọ́n lọ shoes. Rock musician jíbọ̀ ọ̀la ọ̀bàṣọ. Ọ̀gbọ́dọ̀ rí gẹ́ẹ̀tì pàṣẹ yẹn pàṣẹ oníṣẹ́ ìṣú ọba ńlá. Làbá ẹ̀ka òkúra ẹ̀kọ́. Ìjọba náà rẹ̀ ó.
ìjọba náà rẹ̀ ó federal government gbogbo mi sí ìfatabara ìjọba àpapọ̀ gbogbo mi sí lágbàá ẹ̀gàgán ìjọba àpapọ̀ federal government gbogbo mi sí lágbàá ẹ̀gàgán. ẹ jọ̀wọ́ ẹ̀yin tí wọ́n ẹ má ṣe bí àwọn kan bàṣẹ fẹ́ránká ẹ̀gbọ́n máa ń ṣe bàṣẹ àwọn kan ẹ má ṣe bí tiwọn jí bọ́ra o òmùgbọ́ ní ṣé bẹ́ẹ̀ jí bọ́ra ògùn kúrò ẹ má fòkùn sáré ohun ẹjọ́. ẹ jọ̀wọ́ ẹ má fòkùn sáré ohun ẹjọ́ ẹran lọ́lọ́ kan ẹsẹ̀ ẹ̀rọ yìí o ẹ má fọkàn sáwọn ohun ẹja ifá wọn sí owó sọlá ọ̀kátá. sọ fún gbogbo bí sí bọ́ọ̀dì ìlànà ṣáà bàṣẹ aláàbíyé bàṣẹ. EFC Unity Jibon Ogun State Tajimola Basowa Tommy Secretariat Tommy Sabe Okuta Baso àwọn olóòdì nǹkan torí National Security ìfẹ́ níbí Lagos State Security ìfẹ́ níbí o Ọ̀ṣun State Security ìwọ̀n bẹ́ẹ̀ níbí Ọ̀yọ́ State Security ìwọ̀n rẹpẹtẹ. Àwọn tábí ìjọ làbákà wọn wọlé. Àwọn tí kú tọ̀nù làbákà wọn gbórí wọlé. Ajíbọ̀nà owó ìṣẹ̀lẹ̀ kẹta. Àwọn tí kú àwọn stéètì òpó tí ìwọ̀n ó ṣẹ̀ bá sí lá. Ẹ ṣe àwọn oníkanra àjọ ṣe ojúmọ́ o làbáyà ẹ̀ka òpópá àìpẹ́ ìmọ̀ọ́lẹ̀ o làbáyà ẹ̀ka ìjọba búrúdì o làbáyà ẹ̀ka sọfún. Ogun State Executive káà tó dárúkọ yín ọba ìṣòba ná ẹjọ́ sọ fún sáàtì lókè kò lè fún wa nítorí níṣe ẹjọ́ sọ fáńláhùn lókè kò lè fún wa nítorí níṣe kò lè fún wa níta àná ṣe o kò lè fún wa nítorí ìjẹta ẹjọ́ sọ fáńláhùn lókè kò lè fún wa nítorí níṣe. Torí tá a bá sọ fún ọ̀nà ọ̀gbà tó fún wa nígbà òní ṣe tàbí ẹ̀dúpẹ́ dáadáa o ló máa fún wa nígbà ọ̀la ṣe. Ajíbọ́lá tọ́lọ́ fún wa níbi ìjẹta ṣe tọ́lọ́ fún wa nígbà náà ṣe o gbẹ́jẹ́ kó fún wa níbi níṣe
ìjọba dúpẹ́ dáadáa o ló máa fún wa nítorí lájọ. Fàṣẹ òkun ẹ̀ ọlọ́gbẹ́ ìmọ̀ ìgbà àti ìwéṣẹ̀ ìjọba. Aláṣẹ lọ́rùn bàbá Kúsá. Ọba níwájú ọba lẹ́yìn ọba tọ̀tún. Ọba tó sọ wọ́n tàbí ẹjú ẹ́. Ọba tó gẹ́rọ sí sáré. Àtẹ ẹ̀gbẹ́ ìtẹ́ni. Àtàsọ ọmọ òfin ìtajọ. Ìrèlè tó wórí. Ọlọ́run ọ̀ṣẹ́ ló bá yẹ. Ìyẹn kan náà pé bẹ́ẹ̀ ládùúgbò tiwa ní Ìkẹjà lọ́mọ ọ̀lẹ́yẹ̀kọ́. Yẹ̀ṣẹ̀ fún Aria Mojibi Salam. Yàwó àwọn abóyá Látẹ́fò. Yàbá táyà kẹrẹ ní Akọ́dúrù. Yàkọ̀ yú ní Gafar. Yà á sí ní Samadi. Yà á mọ́ ní Fati. Yà á nùrù yà á sí. Orúkọ ọdún èmi ló jẹ́ káyọ̀ gbà ní ara mi. Àyè sínú àgbà mi ò lẹ́nu kan yà ò lágbára lọ́hùn àmín. Holy Michael, Holy Gabriel, Holy Ire, Holy Raphael. Orúkọ áńgẹ́lì mi ìmọ̀ ọ̀gbọ́n ní ọ̀dọ̀ yín náà ń pè é o. Ẹ̀yin lẹ́ni wọ́n ní káwọn kéde àsìkò yìí. Ibi àwọn ẹ̀sẹ̀ ẹ̀fọ́ ìjì mọ́ra. Ìyẹn l'Abẹ́òkúta ẹ̀sẹ̀ fún PFC. Ogun State Chapter, èdè ní 6th of December. Ọjọ́ kẹfà jùlọ tó jẹ́ Sátọ̀dé nínú oṣù kejìlá 24 ọ̀tún àbí. Orígun ọ̀rẹ́ tó ẹbí áńgẹ́lì mi mọ̀ ọ̀gbọ́n ìjọba ẹ̀rọ wọn sọ kálẹ̀ ẹ̀kan tó sílẹ̀ àtòrí stéèjì àtòjú àgbò òtí á lòṣù àwọn ọgbà ọba kálẹ̀ ọba ọ̀tá máa ń parí ọyàn. Ìjà jẹ́ ẹ̀rẹ̀ o àwọn ẹ̀ka tá máa ń parí ọyàn. Ọwọ́ bá torí ẹ bá tà lọ ẹ bàtà lára gbogbo ọjọ́ ẹ̀rọ gbogbo gbà. Ọba tẹnu ọba tẹsù ọba tẹsẹ ọba tẹtẹ ọba ti gbọ ọba kàṣíkọ ẹrí igi kò ṣẹyìn sáàtì ẹja ní bó mi bàbá ló dàgbò gan ẹranko inú pé kò ṣẹyìn ló ọgbà o ọba tó fi ẹyí ọba tọ̀sán ọba tọ̀lẹ̀ ọba talẹ̀ ọba torí ọba ti dá ẹyẹ fún ọkọ̀ fáà ọba káàrin náà ni bàbá kábíyèsí ẹ̀mẹ̀ ọba jẹ́. Ní àbílẹ̀ ńlá sátì. Ẹjẹ́ ojú náà kẹjọ ìdíje ogun. Èmi tẹ́ ti ń gbàgbọ́ o. Pọ́tù ojú náà pọ́tù ìdíje o. Ẹjẹ́ àdúrà mi ó tún bọ̀ gbàrà kàtà tí mi ṣe nígbàgbọ́ lọ. Ẹjẹ́ kan lára nǹkan ṣoṣo ẹ̀wọ̀ láàbíṣe nǹkan ṣoṣo. Anadu Muhammad sallallahu alaihi wasallam. Akẹ́yìndẹ́gbẹ̀rún bàbá ṣe iná bá tí wọ́n. Ìbárúkà ọmọ tàbí náà tún yan lé ọmọ abúlé láyé iye lórí ẹ̀ o ọ̀rẹ́ tàbí bá kú sọ ọdún kìí rí nǹkan ṣoṣo ọkọ̀ ìyàdí jákú búra tó gbórí tó kọ́ ọmọ ìyá àánú ábìrì wọn ò lẹ́gbá. Ogun State Executives ọgọ́rin gómìnà ṣáàfọ́ ilẹ̀ Sálámì ló lórí oko wọn ilẹ̀ Sálámì ìṣàràfà nínú ó ní gómìnà lórí oko. Deputy Governor ìsírí ìrùmí ojúmọ́ àti o. Ìsírí ojúmọ́ àti o. Deputy Vice President Aládé Rasaki ìrìnṣẹ́. Oṣù Aládé ẹ̀rọ. Ọmọọṣẹ́ Adédáyọ̀ Yínká o.
ẹjí ní àyíká o ẹ bá ń tọ́jú wa bí ajá ní alájà ní wa bù wọn ṣe ilé balẹ̀ ọkọ̀ òru ẹ má bínú pé mo pè ilé orúkọ balẹ̀ orúkọ náà fi pọ̀ baládé ó jẹ́ ajá ní wa bù mí balẹ̀ o ẹ kú adúró ti wá gbogbo pfc ogun fẹ́ ṣàtà ní dúpẹ́ adídáyọ̀ yínká o ẹjí ní ààtò lórí gbígbẹ́ mọ̀ṣẹ́ adídáyọ̀ yínká o ilẹ̀ ẹjí ní ààtò lórí gbígbẹ́ bá ń tọ́jú bọ́ọ̀lẹ̀ abijọ́ àtibẹ́tibẹ́ èṣè ni èṣàna ó skul lọ́mọ ìbára sílẹ̀ mẹ́ta gbogbo ti bálẹ̀ láti jẹ́ pé ládùúgbò mi máa ṣe lọ́lọ́run ṣògo ó mọ̀ ṣe báálẹ̀ mi ajá níwọ̀n àbí o. ṣé bá ṣe ọjọ́ ẹ̀gbọ́ alábí ọjọ́ ẹ̀nà ni o pàṣẹ Las Vegas pàṣẹ àríyá balẹ̀ pàṣẹ Chicago lórí òkè mọ́ṣú ìka tẹ̀lé òkè ládùúgbò mi ìlú tàbádé ìyẹn ní ẹjọ́ ènìyàn ọ̀fẹ́ ní fọ́ọ̀rọ̀ ọ̀gbọ́n ṣe. Oṣù Adédáyọ̀ yìí gan ẹṣẹ́ ẹ̀kú àdóòtì ẹ fẹ́ràn Pasójú ló jẹ́ kí ẹ̀jẹ̀ Petron fẹ́gbẹ́ wa kúlé èèyàn tí ìbá fẹ́ràn eléré kan èmi jẹ́ Petron níbẹ̀ ibi tá máa náwó sí tá máa náà sí ṣáwá lọ́jọ́ lórí ẹgbẹ́ níbẹ̀ kúlé lágbàgàmì àlàbí orin ìfẹ́ ló ń fa àrùn ẹ̀ máa ṣá ló ló jẹ́ kí ẹ̀jẹ̀ Petron fẹ́gbẹ́ PFC ìfẹ́ tẹ́ ẹ ní sí mi ní ẹ mọ̀ ṣe òkun ní àgbàká láìpẹ́ ọlọ́pẹ́ Paso for life bó ṣe máa jẹ ní ẹ o balẹ̀ ajá ní wàhálà àbò àwọn ẹ̀lọ́gbẹ́jọ́. báyìí náà ni o báyìí náà ni o Adédáyọ̀ Yínká ó jẹ́ Adédáyọ̀ Yínká o báyìí náà ni o ajá ní Musifiu jọ jọ̀wọ́ mò ń bọ̀ wá ó jẹ́ jàǹkárá mọ́nì ìjọ jọ̀wọ́ mò ń bọ̀ jàǹkárá ó máa jẹ́ jàǹkárá mọ́nì ìrùkẹ́ o. Adédáyọ̀ Yínká o ewé tajà ní wàhábì yóò ṣe ó ṣe balẹ̀ ó jẹ́ àjàní pẹ̀lẹ́ pọ̀ náà òyìnbó lè pè tọ́jú alága o bá tọ́jú alága bá sáyìn yóò ṣe bá tọ́jú ọlọ́jà kan sí ìmọ̀ṣẹ́ tó dálájì yìí bọ́ra ilé ẹ̀pọ̀ mi bàbá àjùmí o ọmọọṣẹ́ àròsè oṣù ó káwé má ní ìjà àròsè oṣù ẹ̀pọ̀ bàbá àjùmí o oṣù èèyàn bí nǹkan o oṣù Adédáyọ̀ ìlà Yínká àwọn tọrọ bí lẹ́mọ̀gà yóò ṣe ṣàmà PFC abúlé ọlọ́ọ̀nì pátápátá èèyàn tọrọ bí mọ̀ ẹ̀ yóò ṣe ó ní ẹ̀ pọ̀ rẹ̀ ilé ẹ̀ pọ̀ rẹ̀ àwọn tọrọ bí. ilé ẹ̀ pọ̀ rẹ̀ máníjà wáyé stéè àwọn tó lè bá a ṣe. ó ṣe ń pọ̀ èèyàn tálákà ẹ̀ o fàtàyìn ẹ̀ o máa tọ́jú alága kásì ìmú tó ti gbàlájì ẹ̀ o ajibọ̀ sáà ọ̀ṣọ́ èèyàn sáà ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ìpele ilé fẹ́ta àgbà ní ìwé ọ̀ṣọ́ ìpele. ojú bẹ́lẹ̀ fọ́ìtà oṣù Adédáyọ̀ Yínká oṣù àjàdí tó jẹ́ wíṣìlú àwọn ti gúnlẹ̀ lábàkà mi ọmọ ṣe àtúnráṣe ó jẹ́ wọn àjàdí ìrẹ́lẹ̀ Musifiu òyìnbó ẹlẹ́rọ ọ̀sẹ̀ Musifiu ọmọdé. ọmọ ìjọ wọn àjàdí bàdí yìí òyìnbó ẹlẹ́rọ ọ̀dọ́ Musifiu ọ̀dọ́ ẹgbẹ́ kò sáké ìwé náà já lólódò sáké
iye mọ̀já ló lédè ìwọ̀n ìṣe ẹ tọ́jú ìyẹ̀rú ọlọ́fà ìwọ̀n ìṣe ọdún wọn. ojúdélé fọ́jà ọgọ́ta jọgẹ́ àwọn bọ̀bọ̀ kan tí kò ní ẹ̀ṣẹ́ èèyàn tẹ̀sẹ̀ ní ìsúlẹ̀ ìyẹ̀wò àwọn ìjà kára mọ́nì ó jẹ́ ìrànjọ ní mùsífìrù yìí náwó àdúránṣẹ́ ó jẹ́ bàbá bàbá yìí ìmọ̀ṣọ́ èèyàn bá wà sílẹ̀ bàbá yẹ̀ ó ṣe yìí ká dédé ayọ̀ ọ̀mọ̀kẹ́ ilé fáìtà mi àwọn alábí kúlé. èèyàn tẹ̀sẹ̀ mi ìsúkò èèyàn pàṣẹ tipẹ́tipẹ́. ó jẹ́ ọjà ní mùsífìrù mi bàbá tó ní fàtáì. èèyàn ní máa lè ṣe àmì àwọn tèmi bàṣúra o. adéda ayọ̀rẹ́ o yìí ká ní ẹ̀ o òun yẹ adéda ayọ̀ mi àwọn alábí jí wá. wọ́n ṣe tẹ̀lé fáìdà o. ọjọ́ ọjà ní bàbí mi ò mùsùlùmí o. òyìnbó ẹlẹ́rọ̀ ọ̀ṣọ́ mùsùlùmí wa mùsùlùmí o mọ̀ pé o. arógun ara ṣàṣù àtẹ́bíṣọ̀ ọ̀gá ńlá ọmọ mi ṣàmórí ẹ̀bà ṣọ́. ìdòwú mi retí mi wọ́n ṣe adédè ayọ̀ ọ̀yìn ká o bẹ́ẹ̀ni ìdòwú mi retí mi ná ẹjọ́ akẹgbẹ́ kó wá di lọ́rọ̀ làbà sọ kó má di wàhálà ọkùnrin ẹjọ́ akẹgbẹ́ ẹ bá ń bọ́lẹ̀ bá a sí lá. àkàrà kùsùn ni wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ akínlọ́gùn. ẹjọ́ akínlọ́gùn sí ìpò wọn ṣe lọ sí ìpò ìkírọ́gùn. adébẹ̀ ayọ̀ ọ̀yìn ká o. ọjọ́ ìdè ìdè ọ̀bùn iná. adébẹ̀ ayọ̀ ọ̀yìn ká o. ẹ̀yin sọ́ọ̀sì kì í wáyé gbogbo tóbi fẹ́ ẹ máa bá ń tọ́jú ọ̀gá TJ ó sì sá àṣẹ ìbádélé ajúbọ̀nà rẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀gọ́ta ẹ bá ń kú ọmọ ya ní ọmọ ìrìn ẹ̀kí dára mo ti lé olúwa mo ṣe akérèkù sípò mo ti lé olúwa akérèkù sípò ọkọ̀ fojúdá mo ṣe àdédáyọ̀ mo ṣe akérèkù sípò oṣù àdédáyọ̀ tó jẹ́ yínká àwòtúndé oṣù àdínlẹ́lù ọmọ náà akérèkù sípò akérèkù sípò ẹjọ́ ìgbẹ́ni jẹ́ ẹgbẹ́ ogun ṣe ṣọ́tà ẹjọ́ PFC. láti pàṣẹ wàhálà ṣàkẹ́ mọ́bí wọ́n mọ̀. Executive member Ogun State